ní ìṣẹ́jú àáyá ní ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí alára 24 ó tún ti yà òun ẹja jọgbọ́n. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú ojúmọ́, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì Jígí alára. Orúkọ tèmi ni Agnes Abiodun. Akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party Débọ̀ Ológun Àgbà ti pè fún àtúnṣe sí òfin orílẹ̀-èdè Nàìjíríà láti rí i dájú pé ìbúra fún ààrẹ tuntun kò wáyé àfi tí gbogbo ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìdìbò bá forí tì síbì kan pẹ̀lú àṣẹ láti ilé ẹjọ́. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní oṣù méje àkọ́kọ́ ti ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ṣòfò látàrí pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án èyí tí kò jẹ́ kí ọkàn rẹ̀ papọ̀ láti ṣe iṣẹ́ bó ti yẹ. Àwọn alákòóso ìbílẹ̀ àríwá àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ẹjọ́ orílẹ̀-èdè Nàìjíríà the Nigerian Bar Association lọ́jọ́rú bu ẹnu àtẹ́ lu ìṣòro tó wà ní orílẹ̀-èdè yìí tó mú kí wọ́n yọ owó ìrànwọ́ epo tí ó sì ṣokùnfà ọ̀wọ́n gógó owó ọkọ̀ àti oúnjẹ. Àwọn alákòóso ìbílẹ̀ àti àjọ NBA ní kí ìjọba àpapọ̀ tètè yanjú ìṣẹ̀lẹ̀ náà bó tilẹ̀ jẹ́ pé òní ọjọ́bọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe ìpàdé ilẹ̀kùn títì pẹ̀lú àwọn gómìnà ìpínlẹ̀ ní Aso Rock Villa ní ìlú Àbújá láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Sultan Sokoto àti alága ìgbìmọ̀ àwọn alákòóso ìbílẹ̀ àríwá Alhaji Mohammed Saad Abubakar ti sọ pé nǹkan ò lọ déédéé ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní àríwá ilẹ̀ orílẹ̀-èdè yìí. Ó sọ síwájú sí pé ohun burúkú méjì tí ó yọ Nàìjíríà lẹ́nu ni àìláàbò àti òṣì. Àwọn tó ń lo sìmẹ́ǹtì ní ìpínlẹ̀ Benue ti bu ẹnu àtẹ́ lu ọ̀wọ́n sìmẹ́ǹtì tó fò láti 5,500 sí 8,000 naira. Wọ́n fi ẹ̀hónú wọn hàn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ní ọjọ́rú ní Makurdi. Alága àjọ tó ń rí sí owó orí lórílẹ̀-èdè Nàìjíríà Federal Inland Revenue Service Zaccheaus Adédèjì ní ọjọ́rú dá ètò owó orí tí ààrẹ tẹ́lẹ̀ rí Muhammadu Buhari gbé kalẹ̀ fún ìkọ́lé ojú ọ̀nà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ní ọjọ́rú kéde ìdásílẹ̀ owó tó tó bílíọ̀nù 5 náírà 5 billion naira káàkiri gbogbo ẹ̀ka ètò ọrọ̀ ajé láti gbógun ti ìṣòro tí àwọn olùgbé ìpínlẹ̀ náà kọjú lọ́wọ́lọ́wọ́. Àwọn ìṣòro tó ń kọjú àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ àgbà túbọ̀ ń peléke sí i ní ọjọ́rú nígbà tí ìgbìmọ̀ òṣìṣẹ́ orílẹ̀-èdè fún ẹgbẹ́ náà bu ẹnu àtẹ́ lu ìdádúró oṣù mẹ́fà tí wọ́n fún olùṣàkóso ìṣúra orílẹ̀-èdè yìí Oluchi Okpara. Àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú àwọn afurasí 5 kan fún ẹ̀sùn ikú akọ̀wé tó ti fẹ̀yìntì nínú iṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà arábìnrin Ọláìtàn Gbẹ̀nlé. Wọ́n tún mú àwọn afurasí 30 mìíràn fún oríṣiríṣi ìwà ọ̀daràn. Ìjọba àpapọ̀ lè tẹ̀síwájú láti ṣe ìrànwọ́ fún ẹ̀ka iná mọ̀nàmọ́ná. Mínísítà fún ohun àmúṣagbára Adébáyọ̀ Adélábù ló sọ bẹ́ẹ̀. Ó sọ èyí nígbà tí ó ṣe àfihàn ìdààmú tó wà lórí ìpèsè iná mọ̀nàmọ́ná tí kò dára ní orílẹ̀-èdè náà látàrí àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú rẹ̀ àti gbèsè ìrànwọ́ tó tayọ. Ìjọba ìpínlẹ̀ Borno sọ lọ́jọ́rú pé 1,100 ikọ̀ Boko Haram tó ronúpìwàdà ò lè padà sí iṣẹ́ ìpànìyàn mọ́ nítorí tí wọ́n ti búra pẹ̀lú Al-Quran. Ẹjọ́ gíga tí ó kalẹ̀ sí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ti pàṣẹ fún àjọ ọlọ́pàá láti nawọ́ gan gbajúgbajà ẹlẹ́sìn Islam kan Alfa Saheed Shittu fún ẹ̀sùn ìbanilórúkọ tí Association of Proud Sons and Daughters of Ìlọrin Ògo Ìlọrin fi kàn án.
ìjọba ìpínlẹ̀ Èkó ní ọjọ́rú ṣàmì sí ìgbésẹ̀ owó oníṣòwò ọjà Èkó láti fún oníṣòwò kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ náà ní ẹgbẹ̀rún lọ́nà 50 náírà láti jẹ́ kí owó okòwò pọ̀ sí i. Gómìnà Babájídé Sanwó-Olú lásìkò tó ṣàfihàn ètò náà ni ó ṣàlàyé pé wọ́n yan àwọn tó jẹ àǹfààní yìí nípasẹ̀ ìlànà sí ìlànà kan. Ẹgbẹ́ òṣèlú APC lọ́jọ́rú kéde gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ọmọ ẹgbẹ́ 7 tí yóò ṣètò ìdìbò àkọ́kọ́ tí ó wáyé ní ọjọ́ 17 oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí láti yan olùgbé àsíá ìjọba ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Edo. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ètò ẹgbẹ́ APC Sulaiman Abubu gbé jáde nílùú Àbújá ní ọjọ́ 14 oṣù kejì ọdún 2024. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ Kristẹni ní Nàìjíríà, Christian Association of Nigeria, ti rọ ìjọba ní gbogbo ìpele láti gbé ìgbésẹ̀ pàtó láti ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dojúkọ ìṣòro ọrọ̀ ajé àti láti mú ìdàgbàsókè wá. Ilé ìgbìmọ̀ aṣòfin ti ké sí àwọn ìjọba ìpínlẹ̀ láti pàṣẹ ìforúkọsílẹ̀ dandan fún àwọn ọmọdé ní ilé ìwé. Ó tún rọ àwọn ilé iṣẹ́ tó yẹ ní àwọn ìpínlẹ̀ láti mú àwọn ọmọ tó bá ń rìn kiri ní wákàtí ẹ̀kọ́ kí wọ́n sì jẹ́ kí àwọn òbí wọn dojúkọ àbájáde àti ìjìyà tó bá yẹ. Kò ní jù báyìí lọ fún ìròyìn ìṣẹ́jú àyà ti tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Agnes Abiodun. Ẹ kú iṣẹ́ òní.